Iditẹ-Gbajọba Niger, Tinubu ṣèpàdé pẹ̀lú àwọn gómìnà tí wọ́n pààlà pẹ̀lú wọn. Olórí orílẹ̀-èdè yìí, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ti ṣèpàdé pàtàkì kan pẹ̀lú àwọn gómìnà gbogbo tí wọ́n pààlà pẹ̀lú orílẹ̀-èdè Niger, níbi táwọn sójà ilẹ̀ náà ti dìtẹ̀gbàjọba lọ́wọ́ Ààrẹ Muhammadu Bazoum tí í ṣe ààrẹ alágbádá táwọn èèyàn orílẹ̀-èdè náà dìbò yàn. Ìpàdé ọ̀hún wáyé nílùú Àbújá lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 6 oṣù kẹjọ ọdún yìí. Lára àwọn gómìnà tí wọ́n wà níbi ìpàdé náà ni gómìnà Ahmed Aliyu tìpínlẹ̀ Sokoto, gómìnà Umar Namadi tìpínlẹ̀ Jigawa, gómìnà Mai Malam Buni tìpínlẹ̀ Yobe, gómìnà Idris Nasir tìpínlẹ̀ Kebbi àti gómìnà Dikko Rada tìpínlẹ̀ Katsina. Aláròyé gbọ́ pé ìpàdé tí ààrẹ ṣe pẹ̀lú àwọn gómìnà ilẹ̀ wa yìí wà ní ìbámu pẹ̀lú àdéhùn tó wà láàárín àwọn olórí orílẹ̀-èdè gbogbo tí wọ́n jẹ́ ọmọ àjọ Economic Community of West African States (ECOWAS) níbi tí ìpàdé pàtàkì náà tí wọ́n ṣe láìpẹ́ yìí nílùú Àbújá. Nínú ìpàdé náà ni wọ́n ti fẹnukò pé kí gbogbo ọmọ àjọ náà rí i dájú pé wọ́n gbàjọba ilẹ̀ Niger padà lọ́wọ́ àwọn sójà tó fipá gbà á lọ́wọ́ ìjọba alágbádá orílẹ̀-èdè náà. Tinubu rọ àwọn gómìnà tí wọ́n pààlà pẹ̀lú ilẹ̀ Niger pé kí wọ́n ti gbogbo bọ́dà tó wọ orílẹ̀-èdè Niger pa pátápátá, kí wọ́n má ṣe jẹ́ kí ọjà tàbí àwọn aráàlú náà ráàyè kọjá sílẹ̀ wa. Lórí ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba ọ̀hún, olórí orílẹ̀-èdè wa ti fún àwọn sójà tí wọ́n gbàjọba náà lọ́jọ́ 7 péré láti tètè dá ìṣàkóso ìjọba orílẹ̀-èdè Niger padà fún ààrẹ Bazoum táwọn aráàlú nífẹ̀ẹ́ ní kíá. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, Tinubu ti ní kí wọ́n já iná mọ̀nàmọ́ná ilẹ̀ náà lulẹ̀, apá kan orílẹ̀-èdè ọ̀hún sì ti wà nínú òkùnkùn biribiri. Lórí ọ̀rọ̀ yìí kan náà ló ti torí ẹ̀ kọ̀wé sáwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa pé kí wọ́n fòǹtẹ̀lú fóun pé káwọn sójà ilẹ̀ wa lọ kojú àwọn ọmọ ogun ilẹ̀ Niger, ṣùgbọ́n àwọn aṣòfin kò gba ìgbésẹ̀ tí ààrẹ fẹ́ gbé wọlé. Wọ́n gbà á nímọ̀ràn pé kó ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ náà kí wàhálà ńlá má bàa bẹ́ sílẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ Aláròyé Online TV. Jamiu Àbáyọ̀mí ló kà á sétí ìgbọ́ yín.